ẹlẹ́lẹ́yìí tuntun tí yóò ṣẹ̀ bọ́ sórí àpèrè ẹlẹ́yìí Ṣàgámù Rẹ́mọ Ọba Olúṣọlá Ayọ̀bọ́lá Jáísímì ti ṣèlérí láti dáàbò bo àṣà àti ìtàn ìbílẹ̀ Ṣàgámù Rẹ́mọ àti láti gbé ẹ̀kọ́ àwọn ọ̀dọ́ ga àti láti mú ìbáṣepọ̀ àlàáfíà tó lágbára wà nínú ìṣèjọba rẹ̀. Ọba Olúṣọlá Jáísímì ṣe ìlérí yìí nígbà tó ń ṣàfihàn ara rẹ̀ níwájú Àkárìgbò ti Rẹ́mọ Ọba Babátúndé Adéwálé Àjàyí ní ààfin rẹ̀ tó wà ní Ṣàgámù Rẹ́mọ. Fatimot Hasan bá Ojúpọ̀n kúṣẹ̀ síbi ayẹyẹ náà ó sì jábọ̀ ròyìn ẹgbọ́ròyìn náà síwájú sí i. Bí Ọba Olúṣọlá Ayọ̀bọ́lá Jáísímì ṣe dé ààfin Àkárìgbò ti ilẹ̀ Rẹ́mọ ni Ọba Aláyélúwà ti ilẹ̀ Rẹ́mọ Ọba Adéwálé Àjàyí ṣe ìbúra àti àdúrà fún kí ó lè ṣàṣeyọrí lórí àpèrè rẹ̀. Ní kété lẹ́yìn ìbúra yìí ni Àkárìgbò ti ilẹ̀ Rẹ́mọ Ọba Babátúndé Adéwálé Àjàyí jáwé oyè lé ẹlẹ́lẹ́yìí ti ẹlẹ́yìí Ṣàgámù Rẹ́mọ Ọba Olúṣọlá Ayọ̀bọ́lá Jáísímì pẹ̀lú ìlù àti ìfọn. Kábíyèsí ọ̀ṣẹ́ ayé. Nínú ọ̀rọ̀ ọba tuntun ọ̀hún ṣàlàyé ìmọ̀ rẹ̀ lórí ohun pàtàkì nínú àṣà àti ìṣe tí ó sì tún jẹ́jẹ́ pé òun yóò túbọ̀ pa àṣà àti ìṣe Ṣàgámù Rẹ́mọ mọ́. Ọba Olúṣọlá Ayọ̀bọ́lá Jáísímì tún sọ síwájú pé òun ti ṣetán láti fi ọwọ́ kọwọ́ pẹ̀lú Àkárìgbò àti àwọn lọ́balọ́ba míì lórí ìdàgbàsókè ìlú náà. Ìlú yẹn gbogbo wọn in fact wọ́n jẹ́ èèyàn pàtàkì èèyàn gidi èèyàn in fact ṣé ọmọ pé tí èèyàn bá wà tó bá sí àfọwọ́sowọ́pọ̀ àyàn lè lébi tó wọ́n dé ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wọn náà ló jẹ́ kí n débi tí mo dé. Olórí ọ̀hún àwọn lókọlókọ míì àti àwọn Afẹ́nifẹ́re gbóríyìn fún Àkárìgbò pé ó jáwé oyè lé Ọba Olúṣọlá Ayọ̀bọ́lá Jáísímì lórí. Pàtàkì ẹ̀ náà ni kí a lè tún lù ṣe. Mo gbàdúrà pé Ọlọ́run á fún ní ọgbọ́n ìmọ̀ àti òye tó máa fi darí àwọn ènìyàn ábẹ̀ ló pẹ́pẹ́ lágbára Ọlọ́run adé apẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ọjọ́ òní jẹ́ ọjọ́ tí inú gbogbo àwọn ará Ṣàgámù àwọn ọmọ Rẹ́mọ Kingdom tí inú wọn dùn torí pé kí ni gbogbo àwọn ọba tí wọ́n tún fún ní adé sí tí wọ́n jẹ́ first class ọba ó jẹ́ nǹkan ìwúrí fún àwọn ará ìlú ó dẹ̀ jẹ́ nǹkan ìdùnnú fún bàbá wa Àkárìgbò. Ẹ̀gbọ́n mi ni ó jẹ́ èèyàn pàtàkì ó dẹ̀ ti ń ṣe dáadáa tipẹ́tipẹ́ wọ́n ti ń ṣe dáadáa nígbà tán ti jólú wọ́n ti ń ṣe dáadáa wọ́n ṣe dáadáa sáré ìlú wọ́n ṣe dáadáa sólílé wọ́n dẹ̀ ṣe dáadáa sálejò èèyàn pàtàkì. Ìdàgbàsókè láàrin Rẹ́mọ yẹn lórí bàbá wa Àkárìgbò ó rí nírìí pé gbogbo ilẹ̀ Rẹ́mọ láti di kanṣo náà àwọn tọ́lẹ̀ fi ju ìrẹ́kẹ̀ àwọn èèyàn pàtàkì tó ti rí pé wọn ò lè bàlújẹ́ àwọn kan ṣe dáadáa lánàá wọn náà fi joyè. Pàtàkì nǹkan tí à ń jẹ lónìí òun ni pé kí ìlú lè tòrò kí ìlú lè tòbà kí ìlú lè túṣẹ́ débi tí wọ́n pé gbogbo ẹ̀ máa fi máa Yorùbá. Bàbá wa Olúṣọlá Jáísímì wọ́n jẹ́ èèyàn dáadáa láàrin ìlú láti ìgbà ìwáṣẹ̀ wọn tó tó di pé ọba wa kàn wọ́n lásìkò yìí láti jẹ ó wá pẹ̀lú nǹkan tó jẹ́ pé ó gbà kí àtòkò àti gbá ní ètò wọn ò rí ìdíwọ́ kankan láti lè sọ pé bí ágbé èèyàn kan wá tábù wọn láti àgbé dáadáa tó ti ṣe láti ilẹ̀ tí àwọn èèyàn tó kò sí èèyàn rere. Ìgbẹ́ta jẹ́ because tí ò bá sọ́ba ní ìlú ò lè jẹ ìlú ò tẹ̀lé tè adúgbò pàtí lọ́ba lélu ẹlẹ́yìn lẹ́yìn nítorí gbogbo nǹkan investment tó yẹ kó máa wọnú ìlú eléyìí láti sìn lọ́ máa bẹ̀rẹ̀ sí ní wọlé. Ayẹyẹ náà ṣe àfihàn Ọba Olúṣọlá gẹ́gẹ́ bí ẹlẹ́lẹ́yìí tuntun. Lẹ́yìn ìgbà náà ni wọ́n darí ayẹyẹ náà lọ sí ibi gbọ̀ngàn ìgbàlejò ibi tí wọ́n ti yí àwọn àlejò náà sí láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. Blessing Adéwuyì ní ó ṣàtúpalẹ̀ ìròyìn.